Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tó ń wò mí nílé lóko lẹ́yìn odi. Ṣé àlàáfíà ni mo bá gbogbo yín? Ọdẹ ọdún bí àkókò ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ jọ̀ọ́ ṣe rí àwòrán tí ẹ ń wò níwájú mi yìí, àwòrán tí ẹ ń wò ní orí amóhùnmáwòrán yìí, àwọn arákùnrin méjì tí ẹ ń wò yẹn, ẹ jọ̀ọ́ àwọn ni mo mú rìpọ́ọ̀tù wọn wá fún yín. Àwọn ni mo mú rìpọ́ọ̀tù wọn wá fún yín o. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin lólùfẹ́ mi tó bá come across fídíò yìí. Number one, ẹ̀bẹ̀ kan tí mo bẹ̀ yín ni wípé ẹ jọ̀ọ́ ẹ má skip ẹ̀. Ẹ bá mi wo fídíò yìí. Ibẹ̀ ni message nǹkan tí mo fẹ́ kí ẹ gbọ́, ibẹ̀ ló wà. Tí ẹ bá wo fídíò yìí, ẹ ò ní gbọ́ message tí mo fẹ́ pass níbẹ̀. Látàrí àwọn arákùnrin méjì tí ẹ ń wo àwòrán wọn níwájú amóhùnmáwòrán yìí, àwọn ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ̀yin lólùfẹ́ mi, àwọn àgbà náà bọ̀ wọ́n ní tí náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán lè kan náà. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ní orí ìkànnì yìí wípé ẹ má máa jẹ́ ká máa bo àwọn òṣìkà, ẹ má máa jẹ́ ká máa bo àṣírí àwọn ọ̀kà, ẹ jẹ́ ká máa tú wọn síta. Tá a bá ń tú wọn síta, ó ṣeé ṣe ká gbára wa lọ́wọ́ àwọn ọ̀daràn, àwọn òṣìkà, àwọn ọ̀bàyéjẹ́ tó wà nílẹ̀ Nàìjíríà, ó ṣeé ṣe ká gbára wa lọ́wọ́ wọn. Torí wípé à ń bò wọ́n, ẹ má jẹ́ ká sọ̀rọ̀. Tá a bá sọ̀rọ̀, wọ́n máa mú wa, wọ́n máa ṣègbà kan, wọ́n máa ṣàwo kan. Ó ń jẹ́ kí ìwà ìbàjẹ́ kó máa jingiri sí i ní àwùjọ wa. Ẹ wo bí tá a bára wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ wo bí tá a bára wa. Kódà wọ́n mọ̀ wá títí wọ́n tún mọ̀ wá dé òkè òkun. Ibi tó bá ti rí Nigerian passport, ọ̀tọ̀ láyé wa. Wọ́n máa ń treat Nàìjíríà personally ni. Torí pé kí ni ìṣe wa àti ìwà wa. Ojú kan náà ni wọ́n fi ń wo ọ̀daràn àti èèyàn gidi ní ilẹ̀ Nàìjíríà. Ojú kan náà fi ń wo gbogbo wa. Àtiwọ́ tí wẹ́ dá o, àtiwọ́ tí wẹ́ ò dá o. Ó ń dá pé ìwà gbogbo wa ni ò dá, gbogbo wa ni criminal, gbogbo wa ni ìkà, gbogbo wa lọ̀daràn lójú gbogbo àwọn ará òkè òkun. Ṣé bá ṣe máa bá Nàìjíríà náà lọ́rùn lélẹ́yìí? Kí ni nǹkan tí mo mú wá fún yín? Fídíò kan ni mo wò ní àná tí mo come across. Bí mo ṣe wo fídíò yẹn tán, ìkan náà olólùfẹ́ mi náà tún send fídíò yẹn sí mi again pé ṣé mo ti wo fídíò yìí? Mo ní mo ti wo fídíò yìí. Mo ní nǹkan tó ṣẹlẹ̀ nínú fídíò yìí pé ó ń kan mí lóminú, ó dẹ̀ ń dùn mí, ó ń dùn ẹlẹ́dàá mi. Ṣé àwọn arákùnrin méjì tí ẹ̀ ń wò ní ojú amóhùnmáwòrán yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ, àwọn ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀, àwọn ló ṣẹlẹ̀ sí. Ohun mo ṣe ń bẹ ẹ̀yin lólùfẹ́ mi, tẹ́ ẹ bá come across fídíò yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi wò délẹ̀ kẹ́ ẹ lè get message tí mo fẹ́ pass níbẹ̀, kẹ́ ẹ lè bá mi share fídíò yìí, kẹ́ ẹ bá mi share fídíò yìí kí gbogbo ọmọ Nàìjíríà kan wo fídíò yìí. A ò mẹ́ni tí ó lè ní ìrànlọ́wọ́ yìí lọ́wọ́, a ò mẹ́ni tó lè mọ IG, a ò mẹ́ni tó lè contact IG tá a lè fi ran àwọn arákùnrin méjì yìí, tá a lè fi ràn wọ́n lọ́wọ́. By sharing the video, ó ṣeé ṣe ká rí ẹni tó máa mọ IG tí wọ́n máa lè ran àwọn arákùnrin méjì yìí, tó máa lè ràn wọ́n lọ́wọ́. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn arákùnrin? Ẹ wá tẹ́tí kẹ́ wá gbọ́. Tí n bá analyse díẹ̀ fún yín, ẹ máa tún wá gbọ́ lẹ́nu àwọn gangan fúnra wọn, ẹ máa tún wá gbọ́. But ẹ jẹ́ kí n brief ẹ̀ fún yín. Ṣé àwọn arákùnrin méjì tí ẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yìí, wọ́n ní àwọn gba hire purchase kẹ̀kẹ́ márúwá. Kẹ̀kẹ́ márúwá, àwọn gba hire purchase ẹ̀. Wọ́n dẹ̀ ní hire purchase ẹyọ kọ̀ọ̀kan kẹ̀kẹ́ márúwá yìí mílíọ̀nù 4.5. Mí ní pé kẹ̀kẹ́ márúwá méjèèjì ó jẹ́ mílíọ̀nù 9. Ó dẹ̀ pé àwọn méjèèjì tẹ́ ń wò lójú amóhùnmáwòrán yìí, ó dẹ̀ pé ọ̀rẹ́ ni wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ bí ìgbà táwọn pé wọ́n jọ ń kòlábò papọ̀. Wọ́n ní àwọn dẹ̀ páàkì kẹ̀kẹ́ yìí síta. Nígbà tí ilẹ̀ máa fi mọ́, wọ́n ti jí kẹ̀kẹ́ méjèèjì gbé lọ. Àwọn dẹ̀ lọ sí ọ̀gá ọ̀dọ̀ wọn ọlọ́pàá, àwọn lọ report. Àwọn ọlọ́pàá sọ pé àwọn máa ṣèwádìí ní orí ẹ̀.
wọ́n ní kò pẹ́ kò jìnnà sí ìgbà yẹn wọ́n ní kọlù àwọn ọlọ́pàá wọlé pé àwọn ti rí kẹ̀kẹ́ yín tẹ̀ ń wá o àwọn ti rí àwọn kẹ̀kẹ́ kan ò ṣe àwọn kẹ̀kẹ́ yín ni kẹ́ ẹ wá identify yẹ o wọ́n ní bí àwọn ṣe gbọ́ bẹ́ẹ̀ àwọn dẹ̀ múra àwọn kó ìwé kẹ̀kẹ́ yẹn wọ́n ní ìkan nínú kẹ̀kẹ́ yẹn àwọn ti gba nọ́mbà sí ìkejì àwọn ò tí ì gba nọ́mbà sí bóyá wọ́n ti ẹ̀rá ni bóyá wọ́n ń process nọ́mbà ẹ̀ lọ́wọ́ ẹ̀yin olùfẹ́ mi ìwà burúkú ń jinlẹ̀ gan sí ní ìlú Nàìjíríà yìí ni o kàkà kó sàn lára àyà àjẹ́ ó ń fi ojoojúmọ́ bí obìnrin ni o ẹyẹ wá ń yí wọnú ẹyẹ èmi ò mọ̀ gbà tí a máa tó dẹ́kun ìwà bàjẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà òun ni mo ṣe ń bẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pé ẹ jọ̀ọ́ ẹ bá mi wo fídíò yìí kẹ́ ẹ lè gẹ́ẹ̀tì mẹ́sẹ̀gì yẹn àmọ́ ẹni tó lè jẹ́ nínú ẹ̀yin olólùfẹ́ mi tó lè jẹ́ olùrànlọ́wọ́ fún àwọn arákùnrin tí à ń sọ yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi wo fídíò yìí kẹ́ ẹ dẹ̀ bá mi share fídíò yìí bákan náà kó kárí gbogbo Nàìjíríà àmẹ́ni tí Ọlọ́run lè ràn sí àwọn arákùnrin yìí kẹ́ ẹ dẹ̀ bá mi subscribe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń bá mi subscribe fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ bá mi subscribe ká lè jọ máa jẹ ìgbádùn ètò yìí ẹ má gbàgbé èmi náà ni mo promise yín pé any information tí n bá ti gbọ́ máa máa mú wá fún yín mi ò ní fi dá yín lágara torí pé kí ni a ò mẹ́ni tó lè kàn lọ́la Ọlọ́run ò ní jẹ́ kí nǹkan burúkú kan gbogbo wa láti ṣe Èdùmàrè gbogbo ojú tó ń wò mí yìí nǹkan burúkú ò ní kàn yín lágbára Èdùmàrè. Wọ́n nígbà táwọn dé police station wọ́n nígbà tí àwọn ọlọ́pàá máa sọ wọ́n ní wọ́n ti ṣàjẹ́ sí court wọ́n ṣàjẹ́ sí court prosecutor wo ló wà ní ìǹkẹ́ wọ́n náà sá ṣe wàhálà wọ́n náà sá gẹ́ẹ̀tì nọ́mbà prosecutor àwọn bá pe prosecutor ní kò sí nǹkan tí òun lè ṣe pé kó jẹ́ kí àwọn pàdé ní court pé court ni wọ́n ti máa lọ bẹ́ẹ̀lì ọ̀kadà wọn ok all well and good wọ́n nígbà tó dijọ́ court táwọn dé court wọ́n ní prosecutor ò yọjú àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ wọ́n ní prosecutor tí ó lóun jáàjì àwọn ọ̀kadà yẹn sí court wọ́n ní òun ló ti lọ rẹ́gísítà ọ̀kadà ṣọ́kadà tiẹ̀ ní àbí kẹ̀kẹ́ márúwá mo rò pé kò ń ṣe ọ̀kadà torí ọ̀kadà ò lè wọ mílíọ̀nù 4.5 kẹ̀kẹ́ márúwá náà ni ẹ máa fi tí ara yín gbọ́ wọ́n ní prosecutor ti lọ rẹ́gísítà kẹ̀kẹ́ sí orúkọ rẹ̀ ó ti ń fi kẹ̀kẹ́ ṣiṣẹ́ wọ́n ti ń fi kẹ̀kẹ́ pawó fún kẹ̀kẹ́ tí ò kì í ṣe títí ẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn lé ní èjì wọ́n ní ṣẹ́rí ibi tọ́rọ̀ yẹn ti wá kọ́ mi lóminú gangan nílé yìí o wọ́n ní àwọn ọlọ́pàá náà ni wọ́n mú pé àwọn ni wọ́n jí kẹ̀kẹ́ yẹn pé ọlọ́pàá ló jí kẹ̀kẹ́ yẹn ìlú Kwara ní nǹkan tí mò ń sọ yìí ti ṣẹlẹ̀ o ìlú Kwara ní nǹkan tí mò ń sọ yìí tó ti ṣẹlẹ̀ o wọ́n ní àwọn ọlọ́pàá náà ni wọ́n jí kẹ̀kẹ́ yẹn àwọn ọlọ́pàá náà ni wọ́n mú wọn ṣètìrí ok àwọn ọlọ́pàá náà ni wọ́n ṣàjì wọn sí kóòtù wọ́n ní àwọn tó wá mú yìí wọn yọjú sí kóòtù prosecutor kò yọjú sí kóòtù àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n ní àwọn ọlọ́pàá tí wọ́n mú pé wọ́n jí kẹ̀kẹ́ yìí wọ́n ti rìlíìsì wọn wọ́n ti wá transfer wọn lọ sí ibòmíì kán lọ máa ṣiṣẹ́ ìyí prosecutor kò rìlíìsì kẹ̀kẹ́ fún àwọn oníkẹ̀kẹ́ ó ti ń fi kẹ̀kẹ́ ṣiṣẹ́ wọ́n ti fi ń pawó fún wọ́n ní ọ̀gá ọlọ́pàá kan wọ́n ló sáìn pé kán lọ sí police station yẹn pé kí wọ́n lọ rìlíìsì kẹ̀kẹ́ yẹn fún wọn wọ́n ní àwọn tó wà ní ìkíyà kẹ̀kẹ́ yẹn sọ pé àwọn ò ní rìlíìsì kẹ̀kẹ́ pé táwọn bá tiẹ̀ máa rìlíìsì kẹ̀kẹ́ ẹni tí kẹ̀kẹ́ yẹn wà lórúkọ ẹ̀ lórí ìkejì tí wọ́n ti rẹ́gísítà ẹni tí kẹ̀kẹ́ yẹn wà lórúkọ ẹ̀ òun ni wọ́n máa rìlíìsì kẹ̀kẹ́ fún ok àwọn méjèèjì wá compromise pé ok táwọn bá tiẹ̀ sì ní kí àwọn ṣe ẹ̀sì fi ẹyọ kan tí ẹni yẹn rẹ́gísítà sórúkọ ara tiẹ̀ káwọn tiẹ̀ sì fi yẹn lẹ̀ pé àwọn máa fight kéèsì yẹn later ok ìyí tí ẹnì kejì ohun tó ti rẹ́gísítà sórúkọ ara tiẹ̀ ìwé ló wà lọ́wọ́ èyí wọ́n ní kò sí nǹkan táwọn fẹ́ ṣe àti ìwé àti gbogbo ẹ̀ pé kọ́ máa kó ara wọn lọ pé nǹkan tó bá fẹ́ ṣe nìkan lọ ṣe àwọn ò rìlíìsì kẹ̀kẹ́ ọ̀gá ọlọ́pàá tó sáìn pé kí wọ́n rìlíìsì kẹ̀kẹ́ fún wọn wọ́n ní yẹn ń sọ títí ẹni ẹjọ́ irú ìlú wo là ń lò yìí ibi táwọn yẹn ti pariwo síta nìyẹn pé kí gbogbo ọmọ Nàìjíríà kàn gba àwọn o kàn jọ kàn help àwọn o gbèsè náà wọ́n gba kẹ̀kẹ́ yìí o ìkọ́nù wọn ti sọ pé ọ̀nà tó ní kẹ̀kẹ́ ti tòun pé ó ti ná bí almost bí 500,000 láti fi rí pé kẹ̀kẹ́ yìí jáde pé gbogbo ẹ̀ pàbó ló já sí o
gbogbo owó tí yẹn ná pàbó ló já sí o almost be 500,000 ló ní ọ̀gá tòun yẹn tiẹ̀ ti ná pé kí àwọn kẹ̀kẹ́ yìí lè jáde pé gbogbo ẹ̀ pàbó ló já sí. ẹ jọ irú ìlú wo la wà yìí ná? ṣé ẹ ti rí ìdí tí mo yẹ sọ pé ẹ jẹ́ ká máa tú àṣírí àwọn ará bíi síta? nígbà tí ọlọ́pàá jalè tẹ́ẹ̀dẹ̀ mú tẹ́ẹ̀dẹ̀ ti fi sílẹ̀ kó máa lọ ṣiṣẹ́ níbòmíì, nǹkan tó dẹ̀ jí kẹ́ẹ̀dẹ̀ rìlíìsì ẹ̀ fáwọn oníǹkan ẹ̀ tún kọ̀ ẹ̀ tún rìlíìsì ẹ̀ fáwọn oníǹkan ẹ̀ tún wá láyà nínú èèyàn ọlọ́pàá mẹ́rin náà ni ẹ̀ tún wá lọ rẹ́gísítà nǹkan yẹn sórúkọ ara yín. ẹjọ́ irú ìlú wo la wà yìí ná? ẹjọ́ ẹ̀yin olólùfẹ́ mi, ṣé ẹ ti rí ìdí tí mo yẹ sọ pé kẹ́ ẹ wo fídíò yìí délẹ̀ kẹ́ ẹ lè gẹ́ẹ̀tì mẹ́sẹ̀gì tí mo fẹ́ pàṣẹ ń bẹ̀. a ò mọ ẹni tí Ọlọ́run lè sọ pé kó ran àwọn arákùnrin yìí ní ọwọ́, torí pé kí ni nínú ìsọ̀rọ̀ jáde nínú ìpariwo jáde òun náà ni àánú wà. àwọn arákùnrin tí ń pariwo pé kán jọ àwọn ò mọ ọ̀gá IG, torí ó dàbẹ̀ ni pé IG nìkan làwọn rò wípé ó tún lè dá sí ọ̀rọ̀ yìí tí kẹ̀kẹ́ àwọn lè fi jáde pé kí gbogbo ọmọ Nàìjíríà kán gba àwọn. ẹ jọ èmi náà wá ń gbẹnu àwọn pípù yìí sọ̀rọ̀, wọ́n náà wọn ò fẹ́ jalè náà wọ́n ṣe lọ́ọ́ tọrùn bọ́ gbèsè. ẹ tún wá wò ẹ wo nǹkan tó tún ń ṣẹlẹ̀ sí wọn nínú ìlú tó lọ́ba tó níjòyè, ní àwọn ọlọ́pàá tá a ní kó máa ṣe aláàbò fún aráàlú. ẹ wo nǹkan tó tún ń ṣe fáráàlú. ẹ lólùfẹ́ mi, ẹ wá gbọ́ látẹnu wọn. fídíò ẹ ló yẹ kí n play fún yín, but mo ní ẹ mọ̀ pé mi ò kí ń láì kí n máa play fídíò lórí ìkànnì yìí torí pé kí ni a ò mọ̀ gbà tó máa kọ copyright, a ò dé torí àwọn kan máa fi ń ṣèkà kẹlòmíì máa lo fídíò wọn á mọ̀ lọ kọ copyright sí. òun ni kò kí ń jẹ́ kí n máa fẹ́ lo fídíò, but ẹ máa gbóhùn wọn fún ara yín. àwọn méjèèjì nǹkan tó jẹ́ kí n analyse díẹ̀ fún yín ni pé àwọn méjèèjì bí kí ni ẹ ṣe ń dùn wọ́n ń làpọ̀ ara wọn, wọ́n ń sọ̀rọ̀ wọnú ara wọn, but tẹ́ ẹ bá fara balẹ̀ ẹ máa gbọ́ conversation wọn. ẹ jọ gbogbo ẹ̀yin ọmọ Nàìjà, ẹni tó bá mọ ọ̀gá IG ẹ jẹ́ ká help àwọn arákùnrin, ẹ jẹ́ ká dẹ́kun ìwà àbàjẹ́ lórílẹ̀‐èdè Nàìjà, torí tá a bá pariwo síta tó ń fi àwọn kọ̀ọ̀kan jófin, ìwà yìí ò ní dẹ́kun ní Nàìjà. kàkà kó sàn lára àyájẹ́ ojoojúmọ́ ló ń peléke sí. níjọ́ wo la fẹ́ ṣe léyìí dà? ẹ gbóhùn wọn. pẹ̀lú rẹ̀ lọ́wọ́ àwọn ọlọ́pàá yìí. ẹ máa gbọ́ o, ẹ bára lẹ o. wọn ò gbà wọn kẹ̀kẹ́ yìí, wọ́n sì jí gbé ní on 28 May lọ́wọ́ àwọn ọlọ́pàá Kwara State o. kẹ̀kẹ́ wa ara kẹ̀kẹ́ lọ́n 25 May wọ́n sì jí gbé ní on 28 May. pẹ̀lú rẹ̀ lọ́wọ́ àwọn ọlọ́pàá yìí náà bákan wọ́n láwọn bá rí kẹ̀kẹ́ kan wọ́n pè wá pẹ̀lú kejì mi yìí, òun ní nọ́mbà tètè mi ní òun ní nọ́mbà. wọ́n sá lo kejì wa méjì ńgbà tá a dé bẹ́ẹ̀ pẹ̀tọ̀ àwa ní pẹ̀lú kẹ̀kẹ́ wọn náà ti kó lọ kóòtù pé a rí kẹ̀kẹ́ òun dúró kóòtù ni. nígbà tá a padà sọ́dí aṣàpadà gẹ́tì nọ́mbà prosecutor tí ó kó kẹ̀kẹ́ yìí lọ sí kóòtù. bàtà gẹ́tì nọ́mbà prosecutor o pé kó bá wo kẹ̀kẹ́ ìsìnjẹ́ títí wá ní kọ́mọ́dà yìí pé kó yá àkàndá mú lásán ni. ìbéèrè prosecutor sáà ní káwọn wọlé ìkájọ́ díjọ́ kóòtù ọ̀gbọ́n níjọ́ kóòtù prosecutor wá o nígbà tó yẹ kó ló ṣe aburú gẹ́gẹ́ bí àlàyé tí mò ń bá bọ̀ ẹgbàá wa ọmọ Nàìjíríà o. àbẹ̀dẹ̀ àṣàwakọ̀ petition sí area commander wọ́n padà find out pé prosecutor tá a lọ lè bá tó ní kèsì kẹ̀kẹ́ wa àbí kíní kan òun ló lọ lè gba nọ́mbà sí ló lọ lè rẹ́gísítà kẹ̀kẹ́ wa. ó gbé pé wọ́n ti fi ṣiṣẹ́ ta ó ń gba every week tọ̀. níta fẹ́rẹ̀ sí ni pé gbogbo ọmọ Nàìjíríà ràn wá lọ́wọ́ bí kíní yóò ṣe dọ́dọ̀ ayé ní kẹ́ bá wa ṣe torí bí àwa bá wọn pé tọkàn jọ òun gbàtàn ti rí everything pítọ̀ àwọn aláàánú kẹ̀kẹ́ àtijọ́ bá wọn kódà ìwé kẹ̀kẹ́ tá a tún kó lọ rèé wọn ò gbà wọn kẹ̀kẹ́ ìrè wọn ò gbà lọ́wọ́ wa àtúntò kóòtù wọn fún wa ní kóòtù ọ̀dà wọ́n ní pé àlèpétọ̀ kóòtù òfin kọ́ ọ̀dà gbé báwọn ò lè gbé kalẹ̀ pé ká lọ sí táwọn fẹ́ ṣe. so àwọn tásì mú mọ sọ́fẹ̀tì tán mú mọ́ kẹ̀kẹ́ àwọn méjèèjì àwọn wọ́n ti gba béèlì wọn ti lé wa láwọn ọlọ́pàá yẹn méjì tásì mú mọ́ tí wọ́n jí kẹ̀kẹ́ kó kẹ̀kẹ́ tó jọ́lọ́pàá àwọn náà ti wọ́n ti release àwọn náà. wọ́n ti transfer àwọn lọ́bọ̀ míì kí wọ́n máa ṣiṣẹ́ wọn lọ. kẹ̀kẹ́ ti wa náà kó kalẹ̀ sí headquarter báyìí nísìnyí ẹ̀rọ wa lọ́wọ́ gbọ́ ọmọ Nàìjíríà o bọ́rọ̀ ìṣúná méjì nílọrin police headquarter ni. àwọn jẹjẹ láyọ̀ àti kẹ̀kẹ́ yìí gbé o. kẹ̀kẹ́ wa bẹ́ẹ̀ ṣe CID. kódà àwọn ọmọ wa ò rẹ́ sáàmù ṣe ẹ̀sáàmù tó ṣe
wà nílé gbogbo tá a ká ṣe ní ìlànà ìlàsẹ̀ àkọ́kọ́ lẹ́tà lọ́ọ̀yà náà tó kọ́ ṣe gbogbo ẹ̀ gbogbo tá a kọ́ sí wọn ṣe. tọ DCC ní àwọn bá ṣe rìlíṣì kẹ̀kẹ́ yìí gan ní DCCID wọn ní àwọn bá rìlíṣì kẹ̀kẹ́ yìí gan pé ọlọ́pàá wà lóyè tó gba nọ́mbà sí làwọn rìlíṣì rẹ̀ pé nígbà tá a fi ra kẹ̀kẹ́ tiwa pé kò sí nọ́mbà ń bẹ níṣẹ́ tá a fẹ́ gbé níṣẹ́ nọ́mbà tiwa ń bẹ ọ̀nà ọ̀dà tẹ́nì kejì mi táwọn wá ní nọ́mbà sí ẹ̀yìn ò tí lò rárá tó lọ bá ìpamọ́ kájọ máa fi jẹun náà ká fi rí eléyìí náà gbà wọn ní àlàlá o òkun tá a bá ṣe ká ṣe. wọn ò gbé kẹ̀kẹ́ náà kalẹ̀ fún yín mo gbé kalẹ̀ o ó wà ní state CID báyìí. Nàìjíríà ìgbà wa o ìtọ̀kùnú kwara ìsànú wa o. ẹ̀sánú wa o látọ̀ fọ́ọ̀sì kẹ̀kẹ́ ti wà lẹ̀ láti rí ọba lọrin kásánú wa o látọ̀ gbogbo ẹ̀ bá lọ́kùn bá lọ́kùn ẹ̀sánú wa o gbogbo ẹ̀yìn ọ̀tọ̀kùnú gómìnà lọrin ẹ̀sánú kọmíṣánná pólísì náà rìlíìsì ìwé oníkan rìlíìsì ẹ̀ wọ́n kọmíṣánná sáyẹ̀nsì kan rìlíìsì ẹ̀ wọ́n rìlíìsì ẹ̀ DCA náà ní kan rìlíìsì ẹ̀ wọ́n rìlíìsì ẹ̀ o àmọ́ DCCID ní o rìlíìsì ẹ̀ ó ní òun fẹ́ investigation láti ọkùnrin síbi láti àlè rẹ ní láti ọkọ sí àlè wa kalẹ̀ ẹ̀ka sì wà á lẹ̀ ní. ẹ wá bá mi lọ ṣé wọ́n bá tẹ̀sí tí wọ́n ní sàánù wọn jalè níyàwó. ṣé bá pẹ̀ yóò jalè àti jalè láfi ṣiṣẹ́ láti ọ̀sùn so ẹ ṣàánú wa ẹ dáwọ́ ẹ ṣàánú wa ẹ jọ ẹ nísìn pẹ̀lú ẹ tó ra ẹ̀kẹ́ tèmi fẹ́mi owó tó náwó lé 500,000. ẹ̀rí mi ń pa wá àárín ọ̀gá sí àfẹ́jáde ẹ ṣàánú wa ẹ dákun ẹ bá gbébìrì káàkiri ẹjọ́ o kíbìrì kó lọ́ àìjì ẹ ṣàánú wa ẹ dákun ká ṣàánú wa ká sì wà lọ́wọ́ fún wa ká wọ àánú ṣe wá ẹjọ́ o. ẹ ló lè fẹ́ mi ṣe ti gbọ́ kódà wọ́n ní commissioner of police Kwara State pé ó sáìn pé kí wọ́n release ẹ̀ DCA àbí DCO àbí kíní kan wọ́n ní yẹn náà ní kí wọ́n release ẹ̀ fún wọn wọ́n ní wọ́n release ẹ̀ o wọ́n ní wọ́n release ẹ̀ pé nǹkan táwọn bá fẹ́ ṣe ni kí àwọn lọ ṣe ẹ ti gbọ́ àwọn lẹ ti gbọ́ fún ara yín yẹn o ẹ ti gbọ́ nǹkan tí àwọn ọlọ́pàá Nàìjíríà tún ṣe àwọn tí wọ́n sọ wípé kán jẹ́ aláàbò fún ìlú àwọn tí wọ́n sọ pé kán jẹ́ security fún ìlú àwọn náà ni wọ́n tún ń ṣèkà fún ìlú àwọn náà ni wọ́n tún ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ṣé ẹ ti rí pé tá a bá dákẹ́ tara wa máa bá wa dákẹ́ ìlú Kwara ló ti ṣẹlẹ̀ o àwọn ọmọ Kwara lẹ́ ń gbọ́ ohun wọn yẹn o ẹ má sọ wípé torí wípé mi ò kì í ṣọmọ Kwara kò kúkú kàn mí ojútọ̀rẹ́ mi olójú òtì mi gbogbo alójújọ tí o bó ṣe ń ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ tá a neglect ẹ̀ tá a kọbi ara sí kò kúkú ń ṣe mí ìjọ tó bá máa wá kan ẹnìkọ̀ọ̀kan nu wa kò sẹ́ni tó máa mọ̀ o mo gbàládùá aburú ó kéré ó tóbi kò ní ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa nínú gbogbo yín nínú gbogbo ẹ̀yin lólùfẹ́ mi tẹ́ ń wò mí aburú ó kéré ó tóbi kò ní ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan yín lágbára Èdùmàrè ẹ jọ̀ọ́ ẹ̀yin lólùfẹ́ mi ẹ jẹ́ ká help àwọn arákùnrin yìí ẹni tó bá mọ IG torí wọ́n ní commissioner of police bẹ̀yẹ ó ti sign wọn release ọ̀kadà mímí ni wípé commissioner yìí ò lẹ́nu orí wọn kò lágbára lórí wọn because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ báwo ló di èho commissioner ṣe máa sọ pé kẹ́ ẹ release nǹkan fún yàn tẹ́yìn máa sọ pé rárá tó fi di pé àwọn ọmọdé yìí wá sórí social media tó wá pariwo ẹ mọ̀ wípé ó ti dé góńgó wọn wọ́n ń pe ọba Kwara ọba Ọọ̀ni of Ifẹ̀ ọba Ìbàdàn gbogbo wọ́n ní kí gbogbo wọn bá wọn dá sí ẹ wo iye gbèsè tó wà lọ́rùn àwọn ọmọdé yìí wọ́n dẹ̀ gba kẹ̀kẹ́ yìí látàrí pé wọn ò fẹ́ jalè ẹ jẹ́ ká tọrùn bọ gbèsè àkùkù máa san òun náà wọ́n mọ̀ yẹn ṣe ẹ wá wo nǹkan tí ó dà sí wọn lọ́rùn báyìí ọlọ́pàá tẹ́ ẹ sọ pé kó jẹ́ ààbò aráàlú àwọn náà ni wọ́n tún ń ṣe aráàlú ẹ lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ṣé ẹ ti rí ìdí tẹ́ ẹ gbọ́dọ̀ share fídíò yìí ẹ share àmọ́ ẹni tí fídíò yìí máa dọ́dọ̀ ẹ̀ tó máa help àwọn arákùnrin ẹ jẹ́ ká help àwọn brothers wa we are our brothers keeper ẹ jẹ́ ká help àwọn brothers wa by sharing this video bí ó máa dé ọ̀dọ̀ wọn tí wọ́n máa help wọn who know ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sílẹ̀ Ilé Global TV gbogbo ẹ̀yin tẹ́ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan tí n bá tún rí ẹni information tó tún máa wúlò fún ẹ̀yin lólùfẹ́ mi máa tún wá mú wá fún yín ire o.